kábíyèsí Ògún o. Ògúnlẹ̀fọ́ rí o. kábíyèsí Ògún o. Ògúnlẹ̀fọ́ rí o. kábíyèsí Ògún o. Ògúnlẹ̀fọ́ rí o. orúkọ yín ti jẹ́? Orúkọ mi ni Rafiu Jamiu Ọ̀dẹ́wálé. Rafiu Jamiu Ọ̀dẹ́wálé. Ọ̀dẹ́wálé. Bẹ́ẹ̀ni sà. Ọ̀dẹ́wálé. Ọdẹ níyìn ni? Bẹ́ẹ̀ni sà, ọdẹ ni mí. Ta ni ọ̀gá yín tó kọ́ yín sí ọdẹ? Ọ̀gá mi tó kọ́ mi sí ọdẹ ni bàbá mi. Mo jogún ẹ̀ látọ̀dọ̀ bàbá mi. Bẹ́ẹ̀ni. Ọdẹ ni bàbá àti yín náà? Ọdẹ ni bàbá mi, ọdẹ sì ni bàbá tó bí wọn ní. Bàbá yín ló wá kọ́ yín sí? Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ ni bàbá yín ò kọ́ yín? Bàbá dádì tèmi ò ráyè, ọ̀dọ̀ bàbá mi, dádì tèmi ò ráyè lọ títí, ọ̀dọ̀ bàbá mi yẹn ni mo gbé dàgbà. Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni sà. Táwọn náà ló gbé balẹ̀ yẹn lọ? Àwọn náà gbé balẹ̀ mi lọ́wọ́. Bí ọtẹ kọ́kọ́ yìnbọn, ìbọn ọkọ̀ dùn lọ́wọ́ yìí, ilẹ̀ fi bá yẹn pa. Bí wọ́n ṣe kọ́ mi ni pé tí a bá lo oko ta dé sí ibùdó, wọ́n ó rí àáká, wọ́n ó pàṣà rẹ̀, wọ́n ó sì sàmì sí, wọn ò ní kí n máa tẹ́ẹ̀sì ẹ̀ fi yìnbọn sí. Ìgbà tó di pé ọwọ́ mi ti dúró, wọ́n wá ṣe ń gbé fún mi pé kí n máa gbé lóko, tí n bá ń lóko láàárọ̀ mi náà gbé lọ́wọ́. Ẹ bá gbé ìbánu oko kò ní jẹ́ ẹsẹ̀. Tó fẹ́ ń gbà ni níbi tí wọ́n bá wọn lẹ̀dí fún àgbọ̀dọ̀ má ṣe lọ́wọ́ jókòó ríro ni, bó sì jẹ́ kíkọ ni àgbọ̀dọ̀ má parí ẹ̀ka tó wà bùdó. Bẹ́ẹ̀ni sà. Ìpínlẹ̀ wa kọ́kọ́ fi pa? Ọ̀kẹ́rẹ́ àṣẹ ni mo kọ́kọ́ fi pa. Ọ̀kẹ́rẹ́ àṣẹ. Bẹ́ẹ̀ni sà. Yóò wá dàbí ìgbà tẹ́ ẹ pa. Ọjọ́ mi lójú bíi pé bóyá erin ni mo pa ni, nítorí àwọn ọ̀rẹ́ mi ti ń yìnbọn sí ìbọn ọba. Àsìkò tẹ́mi wá débẹ̀, bóyá mi náà ṣe yìn wò ni Ọlọ́run bá ní kí kókó sọ́wọ́ tà. Bẹ́ẹ̀ni. Ó lè wá sí. Nígbà tá a ti pa bẹ́ẹ̀ ni a mú adà papọ̀ mọ́ àtàwọn ọ̀rẹ́ mi náà ni àsìkò lọ bùdó kálukú pin, kálukú gbé tẹ̀ lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ àbá fi jẹun. Gbogbo ìpàtọ̀ ọ̀kẹ́rẹ́ mélòó jọ náà? Ọ̀kẹ́rẹ́ ta pàǹjọ́ ni àti ṣẹ́kẹ̀ ni àtàṣe ni yóò tó 6 àsìkò kété sí, àdẹ̀sà kété sí. Kálukú mẹ́rin lọlé? Kálukú mẹ́rin lọlé àwọn òbí rẹ̀ nígbà náà. Wá làwọn àrírí yìí? Ìrírí tí mo rí ni pé nígbà tí mo dá dúró, mo lọ rìsáàfù ibùdó Músà yìí, ni pé bí mo ṣe lọ bẹ̀, àná mi ló mú mi lọ rìsáàfù yẹn. Ìgbà tá a kọ́kọ́ dé ibùdó ìgbẹ́, ọkọ ní ká fẹ́ bẹ̀ lọ, ìwé tá a bá kọ́ dé ibùdó ìgbẹ́ a pa fẹ́ bẹ̀ lọ, tí bóyá wà tá ìjẹun lọ́wọ́ alẹ́. Àṣà lọ àwo òpópó-ọ̀nà àwọn ẹran ibi tí èèyàn lè fi ṣe àgọ́dì. Ìgbà tá a darí dé, mo pa àjàòkẹ́ lọ́jọ́ yẹn lérí igi àràbà núgbó yẹn. Àṣà òun la kọ́kọ́ fi jẹun. Ìgbà tó di dájí, ó dé igi tó ní kí n lọ jókòó sí. Rírí tó jọ mí lójú níbẹ̀ ni pé èso ló kọ́kọ́ ṣẹ̀rù bà mí. Ìṣẹ̀rùbà tó sì ṣẹ̀rù bà mí ni pé bí mo ṣe rí, òun náà rí mi, ó bá gbéra. Níbi tó wà lọ dúró sí, èmi ò mọ̀ pé ń fi apá lu ìhà rẹ̀. Nígbà ń dán létí mi bí ìlú bù. Níbi tá a sì wáyé, wọ́n sì ní láti báyìí tá a fi jáde sí, kò sí ìlú kẹ̀kẹ́, kò sí àdúgbò kẹ̀kẹ́. Ta ni wọ́n á ń lùlù fún mi báyìí? Ìgbà tí ń fi wọlé níbi tí mo ságọ sí, òmíì ti dé, mo dé ìrù gbáà. Mo bá yìí tí lọ gbé yìí tí mo yìnbọn sí, yìí kì í pọn mi lérí igi tí mo wà ní. Yìí ń kẹ́tí sílù, yìí ń gbọ́rọ̀ olùmọ́. Ó tún pẹ́ lọ sàá, ìgbà tí ń fi kìbọn tẹ́, yìí tó ń gbọ́rọ̀ rẹ̀ padà. Mo bá bọ́lẹ̀, mo gbé yìí tí mo pa yẹn, ó di ibùdó ìgbẹ́. Mo lọ pàdé àná mi báyìí, mo rí ẹnì kan tí ń lùlù fún mi. Ó ní èso ni irú èyí tí mo pa wáyé náà ni, ṣùgbọ́n dé ọjọ́ mi lójú. Ẹgbẹ́ ní ò sí èèyàn bá ní ọ ṣẹ̀rù bọ́ ni bó ṣe rí ọ, àyà rẹ̀ já, apá ní fi ń lu ìhà. Òun jẹ́ ìrírí àkọ́kọ́ tó ṣẹ̀rù bà mí. Láti ìgbà náà, irú ẹran bí ọ̀ṣẹ̀rù bà mí mọ́. Wàláì, ó ṣẹ̀rù bà mí. Èkejì tí mo rí bẹ́ẹ̀ náà ni pé mo yìnbọn sí gàlà lólúgbadé. Akọ bí ó ṣe ń tọ́ ọmọ báyìí, mo yìnbọn sí gbáà. Gàlà ní sì gbéra, ó sì fẹnu gúnlẹ̀ báyìí lójúmọmọ. Ó sì fẹnu gúnlẹ̀ báyìí, ó bá ti tó ṣe nì. Ajá mi sáré síbẹ̀, ó fi òwò gbé ajá ní ọ̀pá. Ajá ní sá dùn mí, ẹ̀rù bè mí náà lè súnmọ́. Mo túbọ̀ mi kì í mo yan lẹ́ẹ̀kejì sí. Mo wá pa àwọn àbúrò mi tá a jọ lọ gbẹ́, mo padà sí ibùdó, mo fi lẹ́mẹ̀ lójúmọmọ yẹn. Mo wá lọ bá àwọn bàbá báyìí mo rí o.
bàbá kan máa mu ọtí ní ọ̀dọ̀ àmọ́ mi ń gbà yẹn ara sẹ́yìn bàbá yẹn ó jágbá ọdẹ gidi tí wọ́n ti gbé rìsáàfù bàbá yẹn ní ọ̀kárí ọmọ yìí tó fi ọwọ́ kan pé ibi tó fẹnu gúnlẹ̀ ọ̀pọ̀ nǹkan bẹ̀ ni bàbá yẹn sá gba epo pupa lọ màmí lọ́jọ́ náà lọ́hùn wẹ́rẹ́wẹ́rẹ́ àdébẹ̀ wọn ní asúnmọ́yìn gbogbo àwọn kéékèèké tó lé mi náà sẹ́yìn wọ́n sá yí ẹrẹsẹ̀ gbẹ̀kẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ta epo sílẹ̀ wọ́n fọwọ́ wà wọ́n sá rí kinní yẹn bí èso ìrèdè lórí lójú èmi bí èso igi ìrèdè bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni kinní yẹn rí ti ń dẹ́ lára wọ́n sá ta epo sí kinní yẹn mọ ohun tí wọ́n ṣe sí wọn ò fi yé mi bàbá yẹn wá mú kinní yẹn àbágbé ọ ní àlọ́gbẹ̀rẹ̀ kò sí ọ̀nà mọ́ àṣàgbẹ̀rẹ̀ wàbùdó àpẹẹrẹ wọn hà fún gbogbo ará àdúgbò wọn kálukú jẹrin létà máa lọ bá bàbá yẹn pé tó kíní ìbáwo ló ṣe jẹ́ ìbá dìgbà míì tẹ̀ ní síbẹ̀ wọ́n láwọn wọn ṣàlàyé fún mi wọn ò padà ṣàlàyé fún mi mọ́tò òṣùdí pé wọ́n jẹ́ pé ọlọ́run wàláì wọn ṣàlàyé fún mi wọn ò fún mi wọn ò fi lẹ́ni wọn ò fi lẹ́ni. ẹ̀yin ò sọ fún bàbá yín. mo ẹ̀ dáàdi mi ò yà sí bàbá tó sì jẹ́ bàbá àgbà àwọn náà ti jáde ńgbà yẹn wàláì wọn ò fi lẹ́ni. ìrírí yín kejì. bẹ́ẹ̀ ni sà. ẹlẹ́kẹta ń bọ̀. láti gbà ní kò tí ì sí mírèkù kẹtọ́ lágbára ká yẹn àtọ́ fi àwọn òru tá a máa ń pàdé ń pápá ìkẹsìrè sí làwọn. ìrírí tó jẹ́ pé tí mo rí náà àwọn àǹjọ̀nú yẹn lọ́jọ́ ká tẹ́nẹ́ lọ àtàwọn èèyàn mi ń lẹ̀ yín náà ni ibìkẹ́ ń bẹ́ ń báyìí tá à ń pè ní apajá àwa mẹ́ta la lọ lọ́jọ́ yẹn àwa rí àparò ẹni tó jẹ́ ìbọn wa tó dàgbà jù alọ́ dáadáa àwọn ọlọ́kọ̀ yìnbọn sáparò yẹn ìbọn wọn ọba ó wá fò sọ́dọ̀ ẹnì kejì mi òun náà tún yìnbọn sí ìbọn wọn ọba ó dọ̀dọ̀ tèmi náà èmi náà yìnbọn sí ìbọn ọba bọ̀dá yẹn wá dé wọ́n á tún wọ́n ní bolófò sí mọ́ ní òun lọ́wọ́ lọ́hùn yẹn èmi dẹ̀ ń kí ìbọn lọ́wọ́ lílọ tí wọ́n wà ń lọ ni wọ́n àwọn sáà ń gbóhùn wá pé kí ló dé tẹ́ fẹ́ padì ẹ̀mí ẹ̀yin ọmọ adarí hun èyí sá máa fọ̀rọ̀ gùn lẹ́jọ́ ẹsẹ̀ níbi tá a wà ní gbogbo adé ń gbọ̀n tó pé kò sẹ́ni tó lè sọ̀rọ̀ kẹra wọn ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run ní ìlànà ohun tí àwọn bàbá fi yé wa níwọ̀nba à ń bẹ lọ́hùn náà títí òjòjò la sábàdélé àwọn mẹ́tẹ̀ẹ̀ta gbàsá délé àwọn bàbá èmi Kásímíyù bọ̀dá síkì aláparun òjòjò làwọn mẹ́tẹ̀ẹ̀ta bá délé ṣùgbọ́n gbàsá délé àwọn bàbá fi wọ́n bẹ láì wọn èkú àwọn bàbá sáfin tó rà rí fún wa alhamdulilayi níjọ́ kejì àwọn tó ti dẹ̀gbọ́lá tó lọ pẹ́rin. ọjọ́ wo lẹ lè gbàgbé láìláì. nípa ọdẹ àbí. àdúgbò fọlọ́run olóòtú ọjọ́ tí n lè gbàgbé láíláí pé mo pa ẹran tínú mi dùn jù lọ́jọ́ àkọ́kọ́ mo lọ sí pàmò ní ọ̀dọ̀ àwọn orílẹ̀-èdè wa iná ni mo lọ ṣe àgbàṣe so bá a ṣe dọ̀hún àwa 5 la lọ àlọ́ ṣe àgbàṣe yẹn bá a ṣe dóko ó dọwọ́ alẹ́ báyìí mo ní èèyàn mi ò lè jókòó lásán ká jẹun lásán o mo ṣe sọdá sí nínú igi ládùúgbò wa ń bẹ̀ nílẹ̀ nìyẹn àwa 3 lọ àwọn 2 ń dáná oúnjẹ ń bùdó lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ báyìí àlọ́ jókòó dẹrin ni mo bá ní ẹnì kò jókòó báyìí kéèkéjì ó jókòó èmi ní bá lọ wáyé kẹ mo bá jókòó kò tó ìṣẹ́jú bíi mélòó kẹ gàládé àwọn bá yìnbọn sí mo pa bá gbé wá bùdó àhà fáwọn ará bùdó àṣẹ gbogbo ẹ̀ ní bùdó àwọn bàbá wa yìí nìyẹn ìgbà tó tún di ọjọ́ kejì àtún lọ bá kẹ́nẹ̀ báyé ṣíwọ́ lóko ọ̀tọ̀ tó ìṣẹ́jú gàlá tún dé mo tún pa ṣùgbọ́n ju àwọn èèyàn mi lójú pé bóyá oògùn ni ṣùgbọ́n mo sọ fún wọn pé kì í ṣoògùn Ọlọ́run nìkan lọ́kàn ti ṣèkẹ́mi ọ̀yọ̀ ilé ní jẹ́ ìdùnnú fún mi tí n sì lè gbàgbé pé Ọlọ́run kẹ́mi ní táìmù gbà ní. ẹgbẹ́ náà wá ẹ wá wòran mi ẹgbẹ́ tùpà wá ẹ wá wojú mi wò ẹ̀yà wá wòran èmi dúdú bí ewúrẹ́ bọ́ra tí jẹ́ dẹ́dẹ́. orúkọ mi ni Kọ́lá Akíntayọ̀ dẹ̀ ìlú Ìbàdàn. ó ní kí n já yín sí nǹkan kan ni o. iléeṣẹ́ kan ń bẹ tá à ń pè ní Yebot Automobile ní ìdojúkọ Lé-Márùn ní Ìwó Road ló wà. béèyàn bá fẹ́ ra mọ́tò tó jẹ́ number 1 grade 1 tòkunbọ̀ Yebot Automobile lẹ máa lọ ní ìdojúkọ Lé-Márùn. àwọn mọ́tò oríṣiríṣi náà níbẹ̀ bẹ́ẹ̀ fẹ́ Toyota bẹ́ẹ̀ fẹ́ Nissan lóríṣiríṣi BMW àwọn Lexus lóríṣiríṣi Audi Mercedes Benz Madlas àti Mazda lóríṣiríṣi àti gbogbo àwọn ọkọ̀ tẹ́ ẹ bá fẹ́ ẹ máa lọ sí Yebot Automobile. mọ́tò tí wọ́n grade 1 tòkunbọ̀ ní
àwọn nọ́mbà wọn tẹ́ ẹ máa pè òun ni mo fẹ́ pè fún yín yìí 080-5530-7952 àti 080-5526-7136 àti 080-3301-3721 àwọn nọ́mbàs wọ̀nyí ni ká ẹ pè Yebalt Automobile débẹ̀ ra ọkọ̀ rẹ mú kọ́kọ́rọ́ sí gbé nǹkan ẹ ta yún òǹdó ní mọ́tò nìyẹn fàkátì. àwọn nǹkan wo ló ṣẹlẹ̀ tó jẹ́ pé o pé ẹni lè máa bá sí ọ̀dẹ̀ yìí lọ. ẹ ṣeun olóòtú ó ṣẹlẹ̀ pé láìpẹ́ yìí ọmọ kẹ̀ṣeré lára òkè lóko mi ń bẹ̀ náà ní pètò kí lọ wo ẹran pé bóyá rìn tẹ̀rí nǹkan mú wálé tí ń fi jẹun àtìyàwó àtọmọ. bàbá àkẹ́sì wà mo á ṣàlàyé pé tó níbi báyìí o àwọn ẹran wà ń bẹ̀ o ìgbọ́n tẹ bá fẹ́ lọ bẹ̀ ẹ ké sí mi. ìgbà tèmi fẹ́ lọ mo ké sáwọn wọn ni wọ́n ti jáde. èmi ọ̀bá wọn bẹ́ẹ̀ mi jáde ṣeré lọ bẹ nínú. ìgbà mo dọ̀hún alihamudulilayi àṣìta wáyé látọwọ́ tiwọn ṣùgbọ́n lọ́wọ́n òjò àṣìta wáyé látọwọ́ tiwọn ṣùgbọ́n lọ́wọ́n òjò jẹ́ nǹkan. àṣìta wáyé látọwọ́ tiwọn sẹ́ẹ̀. ok èmi jókòó àwọn tí ṣáájú mi débẹ̀ àjọ jókòó gbéra àríra wa àsìkò táwọn rí èmi ẹ̀rin làwọn pè báwọn ṣe yìnbọn nìyí alihamudulilayi bá dìde ọdẹ olóṣèlú lé wọn láwọn ni ọsà ìjẹbànújẹ́ fáwọn jẹbànújẹ́ fún mi náà àbágbéra àwọn méjèèjì àbáwálé bọ̀tọ́ wá pé mo bá fẹ́ rò mo kọ́kọ́ sí mi wípé ní jẹ̀gbẹ́ mọ̀ ní ṣùgbọ́n bọ̀ alihamudulilayi ìgbà tí ò ti síyọnu àbá tó ń bá fàájì lọ láti gbà lọ sí kọ̀ntínú tá tí ń dẹ̀gbẹ́dẹ̀gbẹ́dẹ̀gbẹ́ alihamudulilayi èyí tó jẹ́ bànújẹ́ tó wáyé lọ́jọ́ kẹ́nẹ́sì ni alihamudulilayi. kí ló ṣẹlẹ̀ ní ìgbẹ́ ẹ̀ẹ́dẹ́lẹ́ kẹ́ẹ̀sọ fẹ́nikẹ́ni. kò tí ì ṣẹlẹ̀ rí kò tí ì ṣẹlẹ̀ ìsọ ilé ìfowópamọ́ láti ọdún tí bàbá mi ti gbébọn lé mi lọ́wọ́ kò tí ì ṣẹlẹ̀ rí kò tí ì ṣẹlẹ̀ rí kò tí ì ṣẹlẹ̀ rí. níbi iṣẹ́ ọdẹ yìí kí làwọn kàtẹ́ ní bí ṣe. alihamudulilayi níbi iṣẹ́ ọdẹ yìí mo ti pa ẹran mo tà á mo fi ra machine làgàtà ìdíṣẹ́ ọdẹ yìí náà èmi náà ń rówó níbẹ̀ tó bá fẹ́ há mi díẹ̀ nígbà tí fọbọ́n mi nígbà tí ń gbede láàárọ̀ ọjọ́ kejì ń tún rẹ́rìn ń dunnú ìdíṣẹ́ ọdẹ yìí náà ń ṣe oko mi náà tó bá fẹ́ mẹ́hẹ nígbà tí fọbọ́n mi yóò fa owó wọlé mo lè rògùn mo lè pa àwọn olùrànlọ́wọ́ tó jẹ́ alágbàṣe wọ́n bá mi ṣiṣẹ́ owó ẹran náà ní fi san fún wọn tó fi yá àwọn nǹkan tí mo rí gbèsè kéékèèké náà ni. iṣẹ́ ọdẹ yìí ó ṣe gbọ́ bùkátà. ó ṣe gbọ́ bùkátà tí èèyàn bá ti rìn lódì tó ti rìn lọ́nà ẹ̀tọ́ tí yóò dalẹ̀ ògún ó ṣe gbọ́ bùkátà. bó lẹ ṣe gẹ́gẹ́ bí ọdẹ bó lẹ ṣe mọ àwọn tẹ́ fẹ́ mọ bá rìn díẹ̀. bó lẹ ṣe mọ inú wọn. ẹ rí bàbá ẹ ṣeun olóòtú àwọn bàbá wa ní èèyàn lè rìn eré ọmọ mi èèyàn ò lè dá olódodo mọ̀ sí onírọ́ bògún ní máa fi wọ́n hẹn èèyàn pètò ẹni tó bá rìn lé ní yóò inú ìrìn àjò tó bá ti rìn ó ti mọ̀ pé eléyìí ò ṣe é bá rìn eléyìí ṣe é súnmọ́ ògún ní máa ń fọ̀nà ẹni hẹ̀yìn nísìnyí pé àmọ́ mẹ́wàá bá lọ kọ ọdẹ inú ìrìn àjò tó ń kálukú rìn nínú gbẹ́ni ẹ̀ ti mọ̀ pé eléyìí ọ̀dà lè ògún eléyìí ó fi náà tó ògún ní ìrísí tẹ̀mí rí. ó ní ẹ máa ń pàdé àwọn. ìwìn tí ìrí wọn fésíkálì rí o ṣùgbọ́n àwọn òru wẹ́wẹ̀wẹ́ àwọn àǹjọ̀nà wẹ́wẹ̀wẹ́ bíi tó tẹ fìtílà èyí tí ó òru kéékèèké ara wọn lè nìrí dáadáa omi lè wà báyìí ṣé pé nígbà tó gbé ṣẹ́jú àyà ni yóò ti ga jù lọ tó máa fi náwó wà ń lẹ́lẹ̀ báyìí. bẹ́ẹ̀ ni ó yẹ pé àǹjọ̀nà làwọn náà àǹjọ̀nú làwọn ní. ẹwà lè mú kan wálé. ẹmu ẹ kì í ẹran bí òrò ẹkọ yìí ní àmọ́ àwọn bàbá rẹ tí kò wá débi àṣẹ tí ń kọ́gbọ́n lọ bẹ díẹ̀. dáadáa kẹ́ ẹ mú wálé kẹ́ ẹ máa ṣe o. àwọn bá kọ wá débi kò ṣeé sí ilé ẹni tí ọba ṣẹ lé ní kò ṣeé sí ilé ọba yìnyín bá lọ́wọ́ àwọn bàbá tèmi bẹ́ẹ̀.
pé wọ́n mú wálé wọ́n ń sìn o ìgbà bẹ́ẹ̀ tó bá yà táwọn lọ́rẹ láti pápá pé tó kì í ní yóò mo fún ẹ o ó lè fún wọn ládò o ó lè ṣe wọn lọ́sẹ̀yìn o. wọ́n lè fògùn pẹ̀lú. èmi ń tèmi o ọdún tèmi ti ń bàbọ̀ yìí tí ìṣòògùn pé fi pẹ̀lẹ́ rí. wọ́n lè lè jẹ́wọ́ fún mi. kò ṣẹlẹ̀ rí bàbá lẹ́yìn pé tí n bá ti bẹ lọ́hùn mi tí mo sì gbé ògùn mi tó ògùn èyí ń lọ o kẹ́ mi o. ẹ̀kọ́ mi ní ògùn téèyàn ń fi pàtà. mi ò lérò pé èmi ọ̀mọ́ ń tèmi dé ẹlòmíì lè mọ̀ o ṣùgbọ́n ọ̀mọ́ lè mọ̀ o. ìwọ lẹ́nu. kò sí kíní lẹ́yìn àdúrà pẹ̀tọ̀ ọlọ́run bá aṣọ mi ò ń lọ ojú ńlọrí kí n bọ rí o kí n sì mú obì mi kí n fóògùn ọ parí kẹrin ó sì yọjú kí n nẹ́ sí kí n lọ gbẹ́rin kò jù bẹ́ẹ̀ náà lọ bàbá bí àwọn bàbá mi ti kọ́ mi nínú wàláì wọ́n ṣe kọ́ mi nínú. irọ́ ni olóòtú o wọn ò kọ́ mi bẹ́ẹ̀ o wọn ò kọ́ mi lóògùn kẹ́kẹ́ jù bẹ́ẹ̀ náà lọ. lẹ́yìn pé kí n gbàdúrà kí n sì dá ní ẹ̀ sógun. ẹ bá lo oko lónìí ẹ̀yẹ àtàwọn ẹlẹgbẹ́ yìí lóko ẹ̀yìn lẹ́pàá yìí. ẹni ọlọ́run máa ṣe ń gbà mí bẹ́ẹ̀ ọwọ́ tàwọn náà lè yájú tèmi lọ. rọ o a máa ro tètè síra wọn gbà mí ọlọ́run náà lọ́kọ bẹ́ẹ̀ olóòtú ọlọ́run lọ́kọ bẹ́ẹ̀. ọlọ́run ṣe máa kún kárẹ̀. kábíyèsí Elédùmarè ọlọ́run. ọlọ́run níjọba jẹ. àmín àmín ọlọ́run níjọba jẹ. àmín àmín ọlọ́run níjọba jẹ. àmín àmín. ṣé ẹ ti pa erin rí. èyí tí ìpa erin rí o. ṣé ẹ fẹ́ pa. tí mo bá rí tí mo rí o tí mo sì gbébọn mi lọ́wọ́ ọlọ́run yọ̀ǹda rẹ̀ o ògùn ó sì mú. ẹran bíi kẹdùn bọ. kìnìún ìparí o. ṣé ẹ fẹ́ pa. tí mo bá rí ibi tó wà lágbára ọlọ́run ògùn ó sì mú. ayé báńdíìtì la wà. mo ń gbọ́dọ̀ yín sà. ẹ̀yà má ló pọ̀ dẹ́ mọ́ ká mọ́ jì. tọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé ọ̀sìn àtòru ni àwọn bàbá wa ni wọn ò ní pàdé papọ̀ àwọn ń ṣe tí wọ́n lọ iwájú lọ́hùn ni ẹran lèmi ń wá kiri ọlọ́run lèmi ń bẹ̀. ẹ bá wà pàdé. a lè pàdé ní tabasa wa pàdé náà òun kálukú bá tiẹ̀ lọ ni lágbára ọlọ́run lágbára ogun méjèèjì rẹ̀. ẹ bá láwọn fẹ́ mú yín kọ. olóòtú àwọn ní onírò kan lọ́bẹ̀ ni wọn onírò kan lọ́bẹ̀ ni wọn ò tiẹ̀ nírò wọn ò nírò lágbára ọlọ́run nǹkan ọ̀dá lágbára ọlọ́run ni ọlọ́run ni ọlọ́run ni wọn ò nírò kan lọ́bẹ̀. kò sí ìfúnpá kẹ̀kẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀ sáré gbogbo ara mi. kò sígbàdí kẹ̀kẹ́ o kò sóńdè kẹ̀kẹ́ ògbó ọlọ́run ni Allahu Akbar àtògùn lákàyé ọtí bẹ́ẹ̀ ni olóòtú. mo fẹ́ kẹ́ ẹ̀kọ́ mi ní ohun ìbọn. ọ̀dájú. ìmọ̀ o ìmọ̀ o. ohun àdàkọ. olóòtú lẹ́yìn káwọ́ òjì yẹn káláfíà àlà àwọn bàbá wa kọ́ àdán kẹ̀kẹ́ mọ́ lẹ́yìn ká jí yẹn ká sófẹ̀ ọmọ èké ọmọ oko kí la dámọ̀ nígbà ojúṣe ńlá ẹ̀dẹ́ ìtàwọn bàbá kú tẹ́lá ṣe ìwà gbòòrò la súnmọ́ àwọn bàbá wa tó kù yìí. àdán kẹ̀kẹ́ mọ́ olóòtú. fẹ́kẹ̀ ẹ̀kọ́ wa lóògùn àrùn. àrùn owó ni sà. àrùn òró àrùn wo. ọ̀dà olóòtú ọlọ́run níjọ́ bàjẹ́ tí a bá wà ní fún òkété bẹ́ẹ̀ ni ó bá pọ̀ díẹ̀ ó bá tó bí òkété 3 sí 4 a wò dídí àtàrí kan a fi jó a bá jó ọlọ́màjà rí ìjà yìí o ọlọ́màjà rí ìjà yìí téèyàn bá nínú lákọlákọ ẹ̀bùn díẹ̀ fún ẹni ó lò ó fomi lò tàbí ó sì fọtí lò lágbára ọlọ́run yóò lọ àwọn pẹpẹpẹpẹ tá a mọ. ṣé ẹ máa lo fóònù. bẹ́ẹ̀ ni sà. ẹ sọ fóònù nọ́mbà. 091
33 32 10 58. Ìwílẹ̀ kan sí. 091 33 32 10 58. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Rafiu Jamiu Ọdẹ́wálé láti ìlú Ìlúà. Láti ìlú Ìlúà. Ìlúà. Bẹ́ẹ̀ni, ọlọ́pàá ọdẹ. Ọlọ́pàá ọdẹ ìlú Ìlúà. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni.